mọ̀ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan àmọ́ dára wa lẹ́kọ̀ọ́ ó wá ṣeéṣe ká mọ̀ mí lè wá ní ọjọ́ mẹ́jọ kó jẹ́ pé àáráyè kàwé dáadáa ni. Kúyẹ̀ ṣe àkíyèsí pé ara àwọn ẹranko náà yá gágá púpọ̀ nígbà tí wọ́n wẹ̀ tán àti pé eré ni wọ́n sá kúrò ní etí odò náà bí ẹni pé àìsàn tí ó ti ń ṣe wọ́n rí ti sàn pátápátá. Kí ni ìtumọ̀ èyí? Lójú Kúyẹ̀ ni àwọn ẹranko náà ṣe dé ìdí igi bí aláìsàn. Lójú rẹ̀ ni wọ́n sì ṣe jáde nínú odò pẹ̀lú ara líle. Dájúdájú ó ní láti jẹ́ pé èèpo igi tí wọ́n jẹ àti wíwẹ̀ tí wọ́n wẹ̀ nínú odò lẹ́yìn náà ni ó ṣe ìwòsàn yìí ní ara wọn o. Nítorí náà nígbà tí àwọn ẹranko náà lọ tán, Kúyẹ̀ rọra sọ̀kalẹ̀ ó sì ṣa àwọn èèpo igi náà tí ó bọ́ sílẹ̀ káàkiri nínú èyí tí àwọn ẹranko náà ti fi ẹnu họ. Ó dì wọ́n mọ́ inú ewé kan ó sì mú padà lọ sí àgọ́ tí ó ti wá nígbà tí ilẹ̀ ń mọ́ bọ̀. Ní gbogbo ọ̀sán ọjọ́ kejì, gbogbo èrò wọn tí ó ń rí yìí ni ó kún ọkàn rẹ̀. Bí ó bá kúkú ṣe pé ó lè sọ̀rọ̀ ni, dájúdájú ìbá ti sọ ọ̀rọ̀ náà lójú àwọn tí wọ́n padà wá àgọ́ nínú àwọn ẹmẹ̀wà Kogi ní ọjọ́ kejì. Ṣùgbọ́n ní gbogbo ọjọ́ náà ọkàn rẹ̀ kò kúrò nínú ohun tí ó mọ̀ rí yìí. Ó sì pinnu pé òun náà yóò ṣe bí àwọn ẹranko náà ti ṣe kí òun sì wo ohun tí yóò ṣẹlẹ̀ sí òun. Bí òun bá sì kú, òun á mọ́ lọ́ǹtọ̀ wọn. Òpin egbò kò kúkú ṣáájú àtàrí lọ. Láti ìgbà tí Kúyẹ̀ ti bá ọkàn rẹ̀ ṣe ìpinnu báyìí ní ara rẹ̀ kò ti balẹ̀ mọ́, bí ẹni pé kí ilẹ̀ ti ṣú kí ó sì ti lọ sí ìdí igi náà ni ó ń rí lójú rẹ̀. Àwọn ọ̀gá rẹ̀ ṣe àkíyèsí pé ara ọmọ náà yá gágá ní ọjọ́ náà ju bí ó ti mọ́ ń ṣe lọ o, ṣùgbọ́n wọn kò mọ ìdí rẹ̀. Lójú Kúyẹ̀ wọ́n pẹ́ púpọ̀ kí wọ́n tó jáde ní òru ọjọ́ náà. Nítorí náà nígbà tí wọ́n jàjà gba ọ̀nà iṣẹ́ tiwọn lọ, òun náà yára fi orí lé ọ̀nà ibi igi náà ni. Àṣà rẹ̀ ni pé kí ó rìn yíká gbogbo àgbègbè ibi tí àgọ́ ìṣúra náà wà ní kété tí ó bá ti jáde kí ó lè rí dájú pé kò sí ewu kan nítòsí. Lẹ́yìn tí ó bá sì ṣe èyí tán ni ó mọ́ ń gun orí igi ibi tí yóò bá gẹ̀gùn sí fún gbogbo òru láti mọ̀ wo gbogbo àdúgbò yíká. Ṣùgbọ́n ní òru ọjọ́ tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, Kúyẹ̀ kò ní ààyè láti rìn kiri rárá. Ibi ìdí igi ìwòsàn ni ó gbà lọ tààrà. Ó ti mú ọ̀bẹ kékeré kan lọ́wọ́ nígbà tí ó máa kúrò ní àgọ́ àti èérún èpo igi náà tí ó ti ṣàjọ sínú ewé ní òru àná. Gbogbo àwọn èpo igi náà tí ó súnmọ́ ìsàlẹ̀ ni àwọn ẹranko ti fi ẹnu họ jẹ tán. Nítorí náà Kúyẹ̀ rọra gun igi náà ó sì fi ọwọ́ rẹ̀ ha àwọn èpo tí ó wà ní òkè èyí tí àwọn ẹranko tí wọ́n ti họ jẹ yìí. Ó bẹ̀rẹ̀ sí ní yà yẹn. Prince Adéfioyè Emmy wọ́n ní ẹ fún wọn lásìkò díẹ̀ sí ó ọ̀dà ìṣe wọn ti ń gbọ́ o. Israel Kúyọ̀rọ̀ àwọn náà ń kí wa ní ẹ ṣeun bàbá mi. Prince Adésànyà Adéfẹ́mi ṣeun. Ẹ káalẹ́ ẹ kú ètò àgbàdo ẹ ṣeun wọn. Ẹ ṣé àdúpẹ́. Gbogbo èpo igi tí ó ṣẹ̀ṣẹ̀ họ yìí àti èyí tó ti kọ́ ṣà sínú ewé rí ni Kúyẹ̀ fi jẹ tán. Òun náà sì sáré wọ inú odò lọ bí àwọn ẹranko ti ṣe. Ó wẹ ara rẹ̀ níbẹ̀ kí ó tó jáde. Ṣùgbọ́n bí ọmọ náà ti ṣe jáde nínú odò lẹ́yìn tí ó wẹ̀ tán yìí ni ó mọ̀ rántí mọ̀. Nítorí pé ní kété tí ó jáde, ṣíṣubú ni ó ṣubú lulẹ̀ tí ó sì sùn fọnfọn síbẹ̀ títí oòrùn fi yọ tán ní ọjọ́ kejì. Aṣọ tí ó bọ́ sílẹ̀ kí ó tó wọ odò lọ, ìkọ́rùn rẹ̀ àti bàǹtẹ́ tí ó tún mọ́ ń sán wà ní ẹ̀gbẹ́ kan ní ibi tí ó bọ́ wọn sí. Òun náà sì sùn gbalaka sí orí koríko ní òhò níbẹ̀. Ilẹ̀ ti bù mọ́ tán kí àwọn ẹmẹ̀wà Kogi tó padà wá sí àgọ́ ní ọjọ́ kejì.
ṣùgbọ́n Kúyẹ̀ kò mọ̀ ìpadà kò mọ̀ ìpadà dé ilé rárá. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ilẹ̀ mọ́ kedere o, síbẹ̀síbẹ̀ Kúyẹ̀ kò ì wọ ilé dé. Bẹ́ẹ̀ ni kì í ṣe àṣà rẹ̀ rárá pé kí ilẹ̀ mọ́ kedere bá a ní ibi tí ó bá ń gẹ̀gùn sí. Nítorí náà ẹ̀rù bà wọ́n pé bóyá nǹkan búburú kan ni ó ti ṣẹ̀ sí ọmọ náà. Wọ́n sì bẹ̀rẹ̀ sí í wá kiri gbogbo àdúgbò. Kúyẹ̀ sì ń sùn fọnfọn nígbà tí wọ́n dé ọ̀dọ̀ rẹ̀ tí wọ́n sì bá a ní ìhòòhò níbi tí ó sùn sí ní etí odò. Wọ́n ní láti lù ú títí kí ó tó jí. Ẹ kúkú mọ̀ pé kò gbọ́ràn. Wọ́n tilẹ̀ kọ́ rò pé ó ti kú pátápátá ni. Wọ́n bẹ̀rẹ̀ sí í lù ú, ṣùgbọ́n ohun tí ó ya Kúyẹ̀ pàápàá lẹ́nu ni pé láti ìgbà tí wọ́n ti jí i, àti igbe ẹranko ni o, orin ẹyẹ ni o, àti ohùn àwọn ènìyàn ni ó ń gbọ́. Ó sì dàbí ẹni pé okùn tí ó ti di ahọ́n rẹ̀ mọ́lẹ̀ tí kò jẹ́ kí ó lè mọ́ sọ̀rọ̀ ó mọ̀ tí ń tù. Ó bẹ̀rẹ̀ sí í yà lẹ́nu. Òun mọ̀ ń gbọ́ ohùn. Ó mọ̀ dàbí ẹni pé okùn tó wà lẹ́nu òun mọ̀ ń tù. Ṣùgbọ́n ọmọ náà kò jẹ́ kí àwọn ọ̀gá rẹ̀ mọ ohun tí ó ṣẹlẹ̀ sí òun yìí. Wọ́n rí i pé ó sùn ju bí ó ti yẹ lọ ni. Wọn kò mọ ìdí rẹ̀, ṣùgbọ́n gbogbo ohun tí wọ́n ń sọ láti ìgbà náà ni ó ń gbọ́ o. Ọkọ Kúyẹ̀ ń sọ fún un pé bí òun ti ń lè gbọ́ ohun tí àwọn ènìyàn ń wí yìí, bí òun náà bá sọ̀rọ̀ sí wọn, wọn yóò gbọ́ tóun náà. Ṣùgbọ́n ó ń bẹ̀rù pé bí àwọn ọ̀gá òun bá rí i pé òun ń gbọ́ ohun tí wọ́n ń wí yìí, òun sì ń lè sọ̀rọ̀, wọn kò ní fẹ́ràn òun mọ́, nítorí pé òun pàápàá ti ṣe àkíyèsí pé ọ̀rọ̀ tí òun kò lè sọ ni ó jẹ́ kí wọ́n fẹ́ràn òun bẹ́ẹ̀. Nítorí náà ó ṣọ́ra púpọ̀, ó sì tún ṣe bí ẹni pé òun kò lè gbọ́ràn, òun kò sì lè sọ̀rọ̀ síbẹ̀síbẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin ará, ẹ jẹ́ agbára wa bẹ́ẹ̀ ká gbà á fúnra wa bẹ́ẹ̀ lónìí, nítorí ẹ̀kọ́ tá a jọ kọ́ra wa láti bẹ̀rẹ̀. Ó ṣeé ṣe ká má lọ ọ̀nà yẹn lọ́jọ́ mẹ́jọ. A ṣe lọ́sẹ̀ tó kọjá àti ṣe tọ̀sẹ̀ yìí, bóyá yọwọ́ ẹ̀ tó bá ti dọ̀sẹ̀ tó ń bọ̀ ni. Kúyẹ̀ ti ń gbọ́. Ó ti ń gbọ́ ohun táwọn ọ̀gá rẹ̀ ń sọ. Bẹ́ẹ̀ náà ni okùn tó di ahọ́n rẹ̀ náà ti ń tú. Àmọ́ tún ṣojú fúrú torí pé ẹ̀rù ń bà pé bóyá wọ́n lè mọ̀ nífẹ̀ẹ́ òun. Ẹ̀gbọ́n ṣé wọ́n ṣì mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀? Ṣínú àwọn ọ̀gá rẹ̀ ó dùn pé ó ń sọ̀rọ̀, àbí ibi tí ìṣòro rẹ̀ ti bẹ̀rẹ̀ gan-an ni ọ̀rọ̀ tó ń gbọ́ yìí, àti bí ó ṣe fẹ́ mọ̀ gbìyànjú láti sọ̀rọ̀ díẹ̀díẹ̀. Ẹ jẹ́ á sọ gbogbo ẹ̀ díjọ́ mẹ́jọ. Ẹ kú mọ̀ pé àkókò Ramadan la wà, àjọmọ̀ gbára wa bó bá ṣe rí ni. Títí ọjọ́ mẹ́jọ tá a mọ̀ pàdé, ẹ mọ́ gbàgbé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kọ́ṣẹ́ bí wọ́n ṣe ń wé gèlè lẹ̀ 080 35 70 18 52. Ẹ má pè mí fún lẹ́yìn ètò 080 35 70 18 52.